A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ́ ti ń gbọ́ wa lójúlówó ilé iṣẹ́ Àgbọ̀mọlà Ìyáfẹ̀sọ. Ǹjẹ́ báyìí a wà níwájú bàbá wa alága Orò, president gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa fọkàn máa bá a kà lọ. Bàbá, ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé olóòtú, orúkọ tèmi ni Ọmọrẹ̀ Ọláẹgbẹ́, a sì wá ń padà jẹ́ president gbogbo àwọn oníṣẹ̀ṣe ti ìlú Plateau. Bàbá, a rí pé a ti ṣe ẹ̀ta, a lè ti ṣe èje. Ẹ̀ta tó kù la fẹ́ ṣe ní òní. Kí lẹ ní láti sọ fún gbogbo àwọn ọmọ Ṣòro wọn? Ẹ ṣé olóòtú, ìwọ̀n mo ní láti ṣe fún gbogbo àwọn ọmọ àlàyé, mo ní láti ṣe fún gbogbo àwọn ọmọ Ṣòro. Olóyè ni o àti gbogbo ìdàbà Orò pátápátá látòkè délẹ̀, láti ilé látòkò. Ó ní pé ká tẹ̀lé ohun tí Ifá sọ fún wa nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ọdún yìí. Ifá náà ń sọ fún wa wípé òrújù, tẹ̀mbẹ̀lẹ̀kun, ọ̀tẹ̀ ó wà nínú ọdún yìí. Pé kálukú wa ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ká sì ṣe níwọ̀ntúnwọ̀nsì, nítorí àwọn agbẹ́yìnbẹbọjẹ́ wọ́n ti dìde, wọ́n ti wà ní dúró láti lè ṣe dáná di ọdún yìí, nítorí pé kọ́dún náà kó má bàa lọ sí dáadáa bí a ti ń fẹ́. Òun ni wípé mo fẹ́ pe gbogbo aṣákèsí nǹkan tí Ifá sọ fún wa wípé a ti ṣe ẹ̀ta, kò sí wàhálà, òjò rọ̀, gbogbo ẹ̀ lọ gírígírí bí àwọn àgbàlagbà ṣe máa ń ṣe. A ṣe èje náà lọ, òjò rọ̀ gẹ́gẹ́ bí àti àwọn àgbàlagbà ṣe máa ń ṣe, tí gbogbo ẹ̀ máa fi ń lọ ní ìtòbí ìnùbí. Ẹ̀tàdógún ló kù la fẹ́ ṣe lónìí, la fẹ́ bẹ̀rẹ̀ ní àṣálẹ́ títòní. Ẹ̀tàdógún náà à ń rọ gbogbo ọmọ ọwọ́, ọmọ ẹsẹ̀, ọkùnrin, obìnrin, ìdàbà Orò gbogbo wípé ká pera wa sákèsí, ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, nítorí àwọn nǹkan kan ó wáyé tó sì jẹ́ pé nǹkan tí kò yẹ kí ó wáyé. Tá sì ń wò wípé ogun àgbọ́tẹ́lẹ̀ kì í ja arọ tó bá gbọ́n. Arọ tó bá gbọ́n ni o, nítorí arọ míì wà tó yẹ pé ó jẹ́ elétí kòkó tó yẹ pé tí wọ́n bá sọ pé ìjọba yìí, ìjọ mẹ́fà lògùn ń bọ̀. A nígbà tí ìjọ mẹ́fà náà tó bá dárọ̀ fìlì, òun á kéré bọ̀lẹ̀, wọ́n máa dùn. Eré mélòó la arọ fẹ́ sá tó fẹ́ dàbí ẹlẹ́sẹ̀ méjì? Òun ni wípé ká má tẹ̀lé bí nǹkan náà bá dé ní ká ṣẹ̀ṣẹ̀ ká máa kó àbámọ̀. Mo bẹ̀ lọ́kùnrin lóbìnrin àti ìjòyè ìlú lọ́kùnrin lóbìnrin wípé kálukú wa ká ṣọdún náà pẹ̀lú ìtòbí ìnùbí. Kí ni mo fẹ́ fàyọ ńbẹ̀ ni wípé a rí pé inú ọdún yìí, gẹ́gẹ́ bí nǹkan tí Ifá ti sọ wípé àwọn kan wà tí wọ́n fẹ́ ṣe tánàdí, tí wọ́n fẹ́ jẹ́ pé ìròmí ni wọ́n jẹ́, tí ń jó lórí omi, tó jẹ́ wípé onílù ẹ̀ ó wà nísàlẹ̀ omi. A sì fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ kó wáyé, àti gbẹ́bọ àti rúbọ. Ifá sì sọ fún wa wípé tá a bá rúbọ, gbogbo àwọn tó wà nídìí pé kánà tánàdí yìí tí wọ́n fẹ́ fi ẹ̀yìn ewé fi dobe fún wa, wípé àṣírí wọn ó tú ní agbára Orò Olúgbẹ̀yìnlé tí à ń pè ní Orò Àpáta Fìrífìrí Ọ̀gbọ́njà Olókòndù. Kò jẹ́ kankan, ó tún poko míì, yóò bá wa ṣe. Ọlọ́run ọba Elédùmarè àt'Orò náà yóò fojú àṣebi, yóò fi hàn, nítorí pé àwa ń ṣe ọdún yìí nítorí gẹ́gẹ́ bí àwọn babaláwa ṣe ń ṣe, wípé kó lè dá, kó lè tùbà, kó lè túṣẹ, kí ìlú ó tùbà, kí ìlú ó tòrò la ṣe ń ṣe ọdún yìí. Ṣùgbọ́n àwọn kan wà tí wọn ò fẹ́ kí ọdún náà kó wá sí ìmúṣẹ. Irú wọn ní ń fà ní gbogbo nǹkan tí kò yẹ kó wáyé ní fi ń wáyé. Ẹ ń gbọ́, òun ni wípé kálukú wa ká pera sákèsí tí ọ̀la tá a fẹ́ ṣèdè yìí, kálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n ní tí kókó bá ń fẹ́ ni lápè, a kì í jorí ìmọ̀dò. Tá a bá jorí ìmọ̀dò, bákan náà ká má lọ sí àwùjọ kóńdó. Tá a bá tún padà wá lọ sí àwùjọ kóńdó, ká mọ̀ wọ́n bá wa ra ẹni, wọ́n bára ẹni òun là mọ̀. Àwọn ọ̀rọ̀ kan wáyé, kùdìẹ̀kudiẹ kan wáyé, mo rò pé
bí ó ṣe wáyé gbà àwọn kan ló wà ní ìsàlẹ̀ tí ń lùlù fáwọn kan làwọn kan ń jó. Kí ló fà á tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ wípé à ń lùlù àlùlù àti mọ̀ wípé nínú òfin orò ní àtayébáyé tí ìlú kan bá ti ń dí orò ìlú orò bá ti dún ìlú kankan ò gbọdọ̀ dún fi kún àti mọ̀ yẹn. Ṣùgbọ́n àwọn kan wà pé kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni bá ní kí là á ṣe òun là á ṣe fi hàn. Ẹni tí bá ní pé kò sí nǹkan kan ẹni tọ̀hún ká má ẹnìkan ò gbèjà Ọlọ́run. Ọlọ́run ọba ẹnìkan kì í gbèjà Ọlọ́run. Ọlọ́run fúnra ẹ̀ ni máa ń gbèjà rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹnìkan kì í gbèjà ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe pápá ni máa ń gbèjà ara rẹ̀. Ká jẹ́ kí kálukú àtọ̀tún àtòsì ká wà nínú ìfura nítorí wọ́n ní pánsá ò fura pánsá jáná àjà ò fura àjà jìn. Onílé tí ò bá fura òun lè ń kó. Nítorí àwọn kan wà tí wọ́n ti kó ẹ̀sìn lórí tí wọ́n sì fẹ́ kó jẹ́ pé ẹ̀sìn àdáyébá yìí kó ní ìlọsíwájú kó sì ní ìlọsókè. Ṣùgbọ́n pẹ̀lú gẹ́gẹ́ bí mi ṣe mọ̀ bó ṣe dá mi lójú mo mọ̀ pé ahéré ni máa ń gbẹ̀yìn olóko àkìtàn ni máa ń gbẹ̀yìn ẹni tí ń dalẹ̀. Àwa ní ó gbẹ̀yìn ní ó borí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí. Kálukú wa ká gbélé wa ní ọ̀la tá a fẹ́ bẹ̀rẹ̀ ọdún yìí ká gbélé wa ká ṣe jẹ́jẹ́ ká má ṣe jàgídíjàgan ká má jẹ́ pé kò tán díẹ̀ àwọn olóró àwọn sì tuntun dá sí nítorí òjò gbogbo lórí alábàáwọn. Ó jẹ́ nǹkan tí kò dáa. Káwa náà ká pera wa sákìsì gẹ́gẹ́ bí mo ṣe ń sọ yìí. Ẹnì kankan má dá wàhálà kankan lẹ̀ nítorí information kan bá mi wípé àwọn ẹni tó yọ kó lù tó lọ ṣe gbá tó lọ ṣàwo àwọn ti mú àwọn ti dé fèrè ẹ̀. Àtànkè ìṣẹ̀ṣe tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó ní eléri láti sí sọ̀rọ̀ àti bá àwọn tọ̀hún sọ̀rọ̀ wípé a ti mọ̀ wípé nǹkan tẹ́ ẹ ṣe kò dáa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àti ṣe ibomi àti ṣàyèrèlá wípé àwọn tọmọ tó wá tó yẹ pé nǹkan tá a bá mọ̀ ni wípé ẹ fẹ́ lọ bẹ̀ ẹ fẹ́ lọ dárò àbáyé á kọ̀ fún yín pé ẹ má ṣe. Wọ́n ní má ṣe inú igbó ní gbé ní ṣe kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ etí ọ̀nà ní wà. Òun ni wípé Ọlọ́run ọba Elédùmarè àti àwọn ìṣẹ̀ṣe àti ìṣẹ̀sìn náà wọ́n fún wa ṣe. Gbogbo ẹni tó bá ní kò sí nǹkan tí ń jẹ́ ìṣẹ̀ṣe fúnra ẹ̀ ni ó fara ẹ̀ fi hàn yóò mọ̀ wípé nǹkan tí ń jẹ́ ìṣẹ̀ṣe ó wà. Òun ni wípé kálukú wa ká ṣàgbéjẹ́ mọ́wọ́ nítorí wọ́n ti kẹ́kù sílẹ̀ okùn tó sì kẹ́ sílẹ̀ wọ́n ní iná tá a bá dáde ẹyẹ gúrugú ẹyẹ míì la fi ń sun. Gbogbo àwọn tí ó fẹ́ ṣe àkéwò nínú ọdún yìí mo rọ kálukú wa wípé kálukú kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìkan kan má ṣàkéwò. Wọ́n bá ní àìwò má wò tí wọ́n bá ní àìrí má rí nítorí kẹ́mi ẹ̀ kó lè gùn láyé nítorí ìgbàlá ní ẹnìkan ò ní ilé ayé. Òun ni mo fẹ́ sọ fún gbogbo ojú tí ń wù wá lọ́kùnrin lóbìnrin kálukú wa ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtọkùnrin àtobìnrin ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Atẹ́lẹ̀ mi o èmi ò páyà ẹ̀rù. Wọ́n lè fẹ́yàn jóyè àwòdì kó wọ́n lè gbẹ́dìyẹ nítorí mo pé wọ́n ń kẹ́kù kan wọ́n sì ń kẹ́gbọ́ kan wọ́n sì ń ṣe kankan. Àmọ́ òjò alóòlù tó bá fàjò orí ara ẹ̀ ni ó rọ̀ sí. Òun ni wípé kálukú wa ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹnìkan má lọ sọ pé ẹnìkan tí ń ṣe kíní kan wọ́n ní wọ́n ṣe wọn olúwa sọ pé òun ló ṣe tó bá ṣe ní tó wà lẹ́yìn màá ṣe nítorí wọn ò rí kì í ṣe pé ká ṣe gàdàgídàgà àwọn tó lọ kó lù tó lọ palẹ̀ lù mọ́ ẹni lọ palẹ̀ lù mọ́ pé àwọn ń lọ palẹ̀ lù mọ́ ṣe kíní gbogbo ń kọ̀ fún gbogbo kálukú wọn pé kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yàn kan ò gbọ́dọ̀ lọ kó lù ẹnìkan ó ti mọ̀ wípé wọn kì í ṣe lásìkò yìí ó sì sọ pé òun fẹ́ ṣe ẹ filẹ̀ ẹ fi ìdájọ́ sọ́wọ́ àwọn irúnmọlẹ̀ káwọn irúnmọlẹ̀ kan ṣètò ìdájọ́ ara wọn. Ìdí ẹ̀ la fi ń ké pe gbogbo ẹni kálukú wípé kálukú ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí nǹkan tó dé yìí ó dàbí pé pòlítíkì wọ́n ti fẹ́ kìbọ̀ ọ̀nù orò táyì ṣe yìí ṣe bẹ́ẹ̀ ń gbọ́ Ọlọ́run ọba Elédùmarè yóò fún gbogbo kálukú wa ṣe. Ọlọ́run ọba yóò pẹ̀tù rere sínú gbogbo kálukú
ẹni kí wọ́n mọ̀ pé wọn kì í ṣe báyìí sọ pé òun fẹ́ ṣe ẹ jẹ́ kó ṣe é. Onílù tó ń lùlù nínú church tó mọ̀ pé àsìkò nínú second 6 semaine yóò wà nínú ọdún kan tí wọ́n sì sọ pé 2 semaines táwọn fẹ́ fi ṣe kíni òun ò lè ní ìrọ́pò pé wọn káwọn kálukú kó ṣe tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ tó sọ pé òun fẹ́ ṣe tòun òun gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bóun ṣe ṣe ni ká fi sílẹ̀ kó ṣe ẹni tó bá ní kí là á ṣe ń gbọ́ òun ni àwọn irúnmọlẹ̀ máa ń ṣe fi hàn ká fìjà fún àwọn irúnmọlẹ̀ jà ẹnìkan kan má gbèjà Ọlọ́run ẹnìkan sì má gbèjà àwọn ìṣẹ̀ṣe fúnra wọn ni ó gbèjà ara wọn Ọlọ́run ọba Elédùmarè yóò fún wa ṣe àwa ń ṣe gbogbo eléyìí nítorí pé kí ìlú náà kó lè bá tùbà kó lè bá tùṣẹ àṣeṣe wo ní àgbà ó kankan lọ́wọ́ ìjọba kó kankan wá fún wa pé kí ẹ gba owó yìí la gbé fún yín nítorí kí ìlú kó lè máa tùbà kí ìlú kó lè máa tùṣẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a sì ń ṣe pé kí ìlú náà kó lè máa tùbà kí ìlú máa tùṣẹ èyí tó ṣẹlẹ̀ wá lọ ní Ìjẹ̀bú tí ogun fẹ́ dé tí wọ́n sọ pé àwọn ò ní gbà wọ́n lùlù nítorí pé wọ́n ti ń tàpá sí ìṣẹ̀ṣe nípa mo sọ fún kálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kálukú padà sínú ilé síbẹ̀síbẹ̀ náà àwọn ogun tí wọ́n ti kẹ́ àti wàhálà tí wọ́n ti kẹ́ wọ́n ti wà nínú wọn èmi àtẹ̀lé mi ò pẹ̀lú ìpáyà ìwò ibikíbi tó bá wù yín àràkàrà tó bá wù ẹ́ ní kálukú ó dáa nítorí àwọn kan sọ pé èmi ni mo jẹ́ eléré mo jẹ́ alága tí nǹkan kan bá ṣẹlẹ̀ nǹkan tí wọ́n ń pa òwe àìpa òwe òjò lẹ́yìn ìkùlé òjò tí wọ́n bá dé tí wọ́n bá ní ìtorí pé mi ni mo jẹ́ alága mi ni mo jẹ́ nǹkan kan mi ni mo jẹ́ kíní kan àìjọ àwòjì ká má lè bá di ẹ̀ èmi àti Ọ̀páyà tí n bá kú sínú ìṣẹ̀ṣe ó pé fún mi ju pé kí n kú sínú irọ́ lọ nítorí nǹkan bàbá ńlá wa ni a sì lè jẹ́ kó parẹ́ a sì jẹ́ kó parun àwọn tí ń gbégbèsè yìí nísìnyí àwọn iwájú Ọlọ́run iwájú èèyàn á rí ẹni tí ń ṣe bí á sì rí ẹni tí ń ṣe rí ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ mo ṣàdúrà lónìí fún gbogbo ojú tí ń wò mí tí ń gbọ́hùn mi etí yín ò ní di o ojú yín ò sì ní fọ́ àmọ́ ẹ lọ gbà wípé ìṣẹ̀ṣe ní àgbà fún gbogbo ẹ̀sìn tó kù wọ́n dé wá bá ní àpẹẹrẹ ìgbàgbọ́ kan tó kọ́kọ́ dé tó kọ́kọ́ wọ̀lú ní àkọ́kọ́ tí a ń pè ní Catholic mo rí i pé wọ́n respecte òfin Ọlọ́run gbogbo kí n ti ṣẹlẹ̀ sẹ́yìn àti ìgbọ́pọ̀ nílé ayé yìí pé Catholic ni ló ṣe jàgídíjàgó ṣe etí kúkún tó dá wàhálà kan sílẹ̀ nínú ọdún Orò kò tí ì ṣẹlẹ̀ rí àmọ́ ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn ìgbàlódé tó ń pera wọn ní ẹ̀sìn oríṣiríṣi tí wọ́n ń sọ gbogbo àwọn nǹkan tó wù wọ́n tí wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ àmọ́ kí wọ́n lọ mọ̀ wípé Jésù tí wọ́n ń pè tí wọ́n ń dárúkọ yìí kò sẹ́ni tó mọ Jésù ní gbogbo àwọn Ọlọ́run ọba tá à ń pè yìí kò sẹ́ni tó mọ Ọlọ́run ọba Elédùmarè àwọn irúnmọlẹ̀ tá à ń pè yìí ẹnìkan ò rí irúnmọlẹ̀ sójú o àwarawa là ń ríra wa tá a bá ṣèyàn a lè ṣe Ọlọ́run ọba o èèyàn lèèyàn máa ṣe kéèyàn tó ṣe Ọlọ́run ọba kálukú akápẹ́ra sákèsì ìdàgbàsókè ìlú Sàkété là ń wá kí ìlú Sàkété kó tùbà kó tùṣẹ ká má wá wípé òkìkí burúkú kó máa kàn ká máa sọ pé Sàkété wọ́n ti tún bẹ̀rẹ̀ wọ́n tún gbé wàhálà kalẹ̀ wọ́n ti tún nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìlú Sàkété ó ti kò dáa ohun tó yẹ ni ló yẹ ni o àkísà kò yẹ àkísà ló yá ìtàn ẹ̀ ń gbọ́ kò yọ ọmọ ènìyàn ẹ̀ ń gbọ́ kálukú akápẹ́ra sákèsì ìjà ẹ̀sìn ká má bá wọn jà Ọlọ́run ọba ló mẹ́la òun ló fa ni Ifá kan fi sọ wípé ọ̀run mẹ́la tá à ń sọ yìí Ọlọ́run ọba ló mẹ́ni tó máa dá lẹ́jọ́ láre Ọlọ́run ọba ló máa dá lẹ́jọ́ ní ẹ̀bi ká má gbèjà Ọlọ́run mo fọ Ọlọ́run bẹ kú kálukú wa mùsùlùmí ni ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni àti ẹlẹ́sìn àbáláyé ni gbogbo akámọ̀ wípé tá a bá kú Ọlọ́run ọba Elédùmarè yóò béèrè iṣẹ́ ẹni kálukú lọ́wọ́ ẹni kálukú ẹ padà sẹ́yìn
ike èmi ni ó dìgbà èmi ni ó dà ẹ padà sẹ́yìn èmi ò àtẹ́lẹ̀ mi omi ò páyà ìwò torí mo ti ń gbọ́ wípé ìwọ ló jẹ́ alága ìwọ lálága sọ̀rọ̀ fún àwọn èèyàn kí wọ́n má ṣe kíní kí wọ́n má ṣe gbá kí wọ́n má ṣàwò ní wọ́n bá dé bẹ́ẹ̀ nìkan kan ní wọ́n bá lọ fọ mẹ́rin àwọn èèyàn kan ìgbé ẹ lọ dá wàhálà lẹ̀ kí wọ́n lọ gbé alága èmi ò má ṣe mọ fún mi ò kàn kankan tó bá ṣẹlẹ̀ ṣùgbọ́n olóòótọ́ kan kò ní kú sí ipò ìkà nǹkan tí wọ́n fẹ́ sọ fún gbogbo kálukú ká gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ òun ni ó jẹ́ àlàyé mi kò ní jù bẹ́ẹ̀ lọ ìlú ọdún yóò yàgò fún wa o yóò yàgò sówó yóò yàgò sọmọ yóò yàgò sáìkú baálẹ̀ ọ̀rọ̀ gbogbo nǹkan tá à ń fẹ́ kó wọnú ìlú Benin yìí yóò wọnú ìlú Benin yìí pẹ̀lú ayọ̀ àtàlàfíà aburú ò ní wọ bí ikú ò ní wọ bí àwọn ò ní wọ bí ẹjọ́ ò ní wọ bí òfò ò ní wọ bí ṣùgbọ́n àwọn tí ń fẹ́ kí ikú wọ ìlú Benin yìí àwọn ò wọ ìlú Benin ojú wọn ló ṣe kò ní iṣẹ́ yìí wọn àníkẹ́ni kankan kú ṣùgbọ́n gbogbo àni ó yè láyànjú olóko títọ́ lọ́wọ́ lọ jẹ́ àlàyé tí mo fẹ́ ṣe fún gbogbo kálukú wa ká gbọ́ sétí òun nìyẹn. ǹjẹ́ a kí gbogbo èèyàn olólùfẹ́ wa pátápátá lílólóko lájò níbikíbi tẹ́ ti ń gbọ́ wa ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ láti ẹnu bàbá wa alága ọ̀rọ̀ Central tìlú Ìsàkété ǹjẹ́ gbogbo ẹ̀yin tí ń wò wá ẹ bá wa pè káàkiri gbogbo àgbáyé ẹ ṣé.